Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry Ìjọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìyànjú àti ìjọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí. Lọ́jọ́ tòní, ọ̀rọ̀ ìyànjú tí mo fẹ́ gbà wá ni bí a ṣe lè máa sọ dáadáa tí a bá ń ṣe fúnra wa. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ẹ rí wípé ohun aburú tá máa ń ṣe fúnra wa ni a máa ń sọ, la máa ń hold up to. A kì í sọ dáadáa tí a bá ń ṣe fúnra wa. Léyìí tí mo rò wípé ó máa bu omi tútù sí wa lọ́kàn láti máa ṣe dáadáa nítorí a kì í rí important ẹ̀. Tí a bá lè gbìyànjú láti máa sọ dáadáa tí a bá ń ṣe fúnra wa, not only pé ẹni tí à ń sọ dáadáa nípa ẹ̀, inú ẹ̀ á dùn. Èèyàn tí ẹ̀ ń sọ fún, àbọ̀ àwùjọ tá à ń sọ fún náà, a máa jẹ́ ohun ìwúrí, a máa jẹ́ ohun ìkẹ́kọ̀ọ́ fún irú àwọn èèyàn tó bá wà níbẹ̀ láti lè máa rí wípé dídáadáa ní ṣíṣe ohun tó dáa ni. Tí ẹ bá wò ó láàrin lọ́kọ-láya, tí ìjà bá bẹ́lẹ̀, ẹ rí wípé a máa nail ara wa. Ọkọ a máa nail ìyàwó, ìyàwó a máa nail ọkọ. Bẹ́ẹ̀ sì ni kó tó di pé ìjà bẹ̀rẹ̀, wọ́n ti fi ìgbà kan ní good time rí. Wọ́n ṣe nǹkan tá a mọ̀ sí courtship. Wọ́n ti fi ọ̀pọ̀lọpọ̀ gbà ní good time. So kò dẹ̀ sí àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní kò sí bá ṣe máa rìn tí orí ò ní mì. Ìjà ti wá dé nìyẹn. Bàbá ṣe ń report nǹkan tí ẹni wá ṣe fún wa, ó yẹ ká máa fi àyàfi kí cross máa wà mẹ́pà. Èèyàn báyìí àbí ó ti fi ìgbà kan ṣe báyìí rí. Ká má totally nail ara wa. Òun ni ọ̀rọ̀ ìyànjú tí mo ní kí n mú wá lọ́jọ́ tòní. Ọlọ́run á máa kọ́ wa mọ̀ ṣe. Tí ẹ bá find ọ̀rọ̀ ìyànjú mi useful, ẹ jẹ́ follow mi lórí social media handle mi: Facebook, YouTube, Instagram, TikTok. Ẹ bá mi like, ẹ comment. Eléyìí ò ní ná yín lówó, àmọ́ fún ìwúrí tèmi náà ni kí lè máa ṣe more of this. Ẹ ṣé gan.